Fún dédé àsìkò yìí ìgbà yìí yóò tù wá lára láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́ ajé monday ọjọ́ 24 oṣù kẹta ọdún 2025. fún mi àdínúgà ní oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn òun lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí yíyọ nípò eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde gómìnà ìpínlẹ̀ Rivers, igbákejì rẹ̀ àti àwọn aṣòfin wípé kán lọ rọ́kúnlé o fún oṣù mẹ́fà èyí tó yọ wọ́n nípò náà. Báyìí ni àjọ serap làwọn náà ti gbé ìgbésẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe wọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ sílé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílùú Àbújá lórí ìgbésẹ̀ náà èyí tí wọ́n fi ẹ̀sùn kan Bọ́lá Tinubu wípé ìgbésẹ̀ tó gbé yìí ó jẹ́ ìgbésẹ̀ eléyìí tó lòdì sí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 1999. Bákan náà ó jẹ́ nǹkan tó lè ṣe àkóbá fún ètò ìṣèjọba àwarawa. Àjọ serap nínú ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta èyí tí wọ́n gbé kalẹ̀ náà tí wọ́n kọ ìwé ẹjọ́ ọ̀hún láti fi pe Tinubu sílé ẹjọ́ o pẹ̀lú àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́ta ọ̀hún èyí tí wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ náà tí wọ́n gé sí wẹ́wẹ́ o pẹ̀lú àwọn ẹ̀rí èyí tí wọ́n mú wá láti inú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó jẹ́ igbákejì olùdarí àgbà àjọ serap ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Kọ́láwọlé Olúwadáre, èyí tóun náà sọ̀rọ̀ lánàá tí í ṣe ọjọ́ àìkú Sunday, ṣe é lálàyé wípé lótìtọ́ àti lódodo ní ìpínlẹ̀ Rivers ní gbogbo àwọn ètò ìṣèjọba bẹ̀ ní ògúnrégé o síwájú ìgbésẹ̀ tí Tinubu gbé yìí. Ó ní àwọn àgbàlagbà bọ̀ wípé àgbà kì í bẹ lọ́jà kó rí ọmọ tuntun kó wọ̀. Ó ní bí ọ̀rọ̀ bá kan òkè gbó kan ilẹ̀, ó níbì kan àgbé gbà. Ó ní ṣùgbọ́n ibi tí ààrẹ Tinubu tó gbé ọ̀rọ̀ ń gbà ó jẹ́ ohun tó lè dá ogun wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀, nítorí pé kì í ṣe ìpínlẹ̀ Rivers nìkan nírú àwọn ìwà àti irú nǹkan báyìí ló ti ń ṣẹlẹ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé ìpínlẹ̀ Rivers ni ààrẹ Tinubu ló ti lo idà agbára rẹ̀ yálà wípé kó pe ọ̀tún kó pe òsì kó yanjú ọ̀rọ̀ náà fún wọn bí ìtùbí ìnàbí kàlàáfíà kó lè jọba. Ó ní ìgbésẹ̀ tí Tinubu wá gbé yìí bí ìlú ò bá fararọ, ó ní ọ̀nà tí wọ́n gbé gbà ọ̀nà ọ̀tọ̀ ni, ṣùgbọ́n lọ́nà tó gbé gbà yìí ó lè dá ogun sílẹ̀ ní ìpínlẹ̀, bẹ́ẹ̀ sì ni ó lè dá ogun sílẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n wá rọ Tinubu wípé ní báyìí kó tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá gbogbo ọ̀nà tí ó gbà láti jẹ́ kí àlàáfíà ó jọba ní ìpínlẹ̀ Rivers nípa dídá gómìnà Fubara, igbákejì rẹ̀ arábìnrin Ngozi àti gbogbo àwọn aṣòfin ọ̀hún láti dá wọn padà sí ipò ní kí Tinubu ó ṣe o. Bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò jọ mú nǹkan sílẹ̀ ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ èyí tó wà nílùú Àbújá èyí tí wọ́n ti gbé ọ̀rọ̀ ọ̀hún lọ. Ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti gbé ìgbésẹ̀ tó ń ti ìfilọ́lẹ̀ kan èyí tí wọ́n ṣe láti lè mú àdínkù bá àwọn ọkọ̀ èyí tó ń ṣe èéfín kí àlàáfíà lè jọba ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà kí ojú ọjọ́ ní ìpínlẹ̀ Ògùn kó lè gúnrégé o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti wà nínú ọ̀rọ̀ èyí tó jáde látọwọ́ alámòjútó fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ògùn, ọ̀gbẹ́ni Ọlá Ọ̀rẹ́sọ̀yà, èyí tó sọ̀rọ̀ náà nílùú Ìbàrà, Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn, ṣe lálàyé wípé ìgbésẹ̀ yìí tó ti ìfilọ́lẹ̀ àyíká àti àyípadà ojú ọjọ́ yìí ó ní yóò jẹ́ kí ètò ìlera ní ìpínlẹ̀ Ògùn tó ń ti àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn kó wà ní ìlera pípéye. Bákan náà yóò lè yọ àwọn èèyàn kúrò nípa lílo epo ọkọ̀ èyí tó ti dọ̀tí láti máa lo èyí tó mọ́ o, pẹ̀lú òfin èyí tí wọ́n gbé kalẹ̀ wípé tí wọ́n bá rí ọkọ̀ èyí tó bá ti ń ṣe èéfín wọn yóò fi ọwọ́ òfin gbé. Ọ̀rẹ́sọ̀yà ní bá àgbá ní parọ́ tọ́ra wa, ìpínlẹ̀ Ògùn ti jẹ́ ìpínlẹ̀ àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà
nínú àwọn ìpínlẹ̀ èyí tí ó ṣe àmúlò ọkọ̀ èyí tó ń lo afẹ́fẹ́ ìdáná. Bákan náà, ìpínlẹ̀ àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà nínú àwọn ìpínlẹ̀ èyí tí ó ṣe ìfilọ́lẹ̀ àti lílo ọ̀kadà èyí tó ń lo iná èyí tó túmọ̀ sí wípé ìpínlẹ̀ Ògùn ló wà níwájú lára àwọn ìpínlẹ̀ tó ní àmúyangàn àti àyípadà ojú ọjọ́ tó ń ti àyípadà agbègbè. Lákòótán, ó wá rọ gbogbo àwọn ènìyàn pàápàá jù àwọn tí wọ́n ń lo ọkọ̀ tó fi mọ́ ọ̀kadà alùpùpù láti lè ṣe àkíyèsí ọkọ̀ wọn èyí tó bá ti ń ṣe èéfín kí wọ́n tètè mú àyípadà bá, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fi ọwọ́ òfin gbé wọn, nítorí pé ìlera àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ó jẹ ìjọba ìpínlẹ̀ Ògùn lójú bẹ́ẹ̀ sì ni wọ́n fẹ́ ìlera pípéye àti agbègbè èyí tó dùn ún wò fún àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn. Ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP nínú ètò ìbò gbogbogbò èyí tó wáyé lọ́dún 2023, èyí ọ̀gbẹ́ni Adéwọlé Adébáyọ̀, òun mà ló ti tẹnumọ́ wípé ó dáhùn lójú pẹ̀lú àwọn ohun tí òun rí pẹ̀lú eléyìí tí Ọlọ́run ọba tó fi wọn òun wípé nínú ètò ìbò ọdún 2027 ọmọ oyè láti inú ẹgbẹ́ òṣèlú SDP òun tó bá díje dupò ààrẹ ni ó wà nílé ìjọba nílùú Àbújá. Gẹ́gẹ́ bí Adébáyọ̀ ti sọ̀rọ̀ náà, ó ní kì í ṣe wípé òun ní ìkùnsínú kankan tàbí gbólóhùn asọ̀ sí ààrẹ Bọ́lá Tinubu, bí kò ṣe wípé àwọn ohun tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra èyí tó mú ìnira ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè yìí ní ìpèníjà fún ẹgbẹ́ òṣèlú SDP àti fún òun pàápàá jù. Ó wá ní lákọ̀ọ́kọ́ ebi èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìmọ̀ṣe ètò ààbò ilẹ̀ yìí, ó ní kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa Bákan náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní òríṣẹ́ ṣe tí wọ́n fi ẹsẹ̀ gbá ilẹ̀ káàkiri tó fi mọ́ ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí eléyìí tó ti doríkodò. Ó ní wọ̀nyí ni àwọn nǹkan èyí tó mú kí ominú kan ẹgbẹ́ òṣèlú SDP. Ó ní nípa ìdí èyí lọ́dún 2027 ẹgbẹ́ òṣèlú SDP ni yóò pèsè ààrẹ èyí tí ó máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 4 síwájú sí ó ní kí wọ́n kọ orúkọ òun sílẹ̀ kí wọ́n sì fi ọjọ́ àti àsìkò tóun sọ̀rọ̀ yìí kí wọ́n fi tì nídìí, nítorí pé àwọn ọmọ Nàìjíríà náà oníkálukú wọn ni wọ́n ti mọ inú ìkòkò tí wọ́n yóò dà ọ̀run lásì tí ó bá fi dọdún 2027. Gẹ́gẹ́ bí Adébáyọ̀ bó ti sọ̀rọ̀ òun lórí ètò kan èyí tó ní ṣe pẹ̀lú òṣèlú tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu àti ìgbáradì ẹgbẹ́ òṣèlú SDP fún ètò ìbò ọdún 2027 tó sì ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni yóò jáwé olúborí sí ipò ààrẹ lọ́dún 2027. Ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ọkùnrin tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n ṣeré sinimá àgbéléwò lélédè Yorùbá àti èdè òyìnbó lórílẹ̀-èdè wa Nàìjíríà, olóyè Jídé Kòsọ́kọ̀, òun mà ló ti sọ wípé òun ò jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi ojú rẹ̀ tí wọ́n fi ń wo òun ó ní 60 ọdún nínú sinimá ṣíṣe lórílẹ̀-èdè yìí òun ò tí ì di olówó ọlọ́rọ̀ tabua gẹ́gẹ́ bí àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe ń fojú ọlọ́lá ènìyàn bọ̀rọ̀kìnní wo òun ní orílẹ̀-èdè yìí. Jídé Kòsọ́kọ̀ èyí tó sọ̀rọ̀ nígbà tí àwọn oníròyìn tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lópin ọ̀sẹ̀ tó kọjá ló ní lákọ̀ọ́kọ́ òun dúpẹ́ fún Ọlọ́run fún àlàáfíà tọ́lọ́run fún òun. Ó ní ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé òun lè jẹ oúnjẹ mẹ́ta àjẹyó àti àjẹṣẹ́kù bó tiẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ó nira lásìkò tá a wà yìí. Ó ní ṣùgbọ́n nínú oúnjẹ Ọlọ́run ò jẹ́ kí ìyà kó jẹ òun sì lè wọ aṣọ tó wù òun. Ó lámọ́ nínú kéèyàn ní ọlá kó ní ọrọ̀ èyí tó lè bùyàn kó má bójú wẹ̀yìn, ó ní èyí nìkan náà ló kù. Ó ní ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ òun àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n rí òun gẹ́gẹ́ bí ọlọ́lá ọlọ́rọ̀ èyí tó ti jẹ àjẹyó tòun ti àjẹṣẹ́kù tó ní ànító àti àníṣẹ́kù. Ó ní kò tí ì rí bẹ́ẹ̀, ṣùgbọ́n òun ní ìgbàgbọ́ wípé adìyẹ tí ò bá kú ó lè jẹ àgbàdo. Ó ní lára àwọn ọpẹ́ tóun tún dú fún Ọlọ́run ní pé Ọlọ́run ti fi àwọn ọmọ olóríire èyí tó lè dáṣọ àṣírí bò òun, Ọlọ́run ti fi ta òun lọ́rẹ. Ó wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ tó ṣẹ̀ ń dìde bọ̀ láti ṣe kí wọ́n sì ní ayọ̀ ọkàn
tóun ti ohun tí Ọlọ́run bàbá fún wọn. Ó wá ní lára àwọn ohun tó ń ṣe àkóbá fún agboolé sinimá lórílẹ̀‐èdè yìí ń làwọn ajíjẹun tí ń jẹun ajígbọ̀nsẹ̀, èyí tó jẹ́ wípé àwọn gangan ni wọ́n ń ṣe ẹ̀dà sinimá èyí tí wọ́n ń ṣe èyí tá a mọ̀ sí piracy. Ó ní àwọn gangan ní ìṣòro ní kòkòrò tí ò jẹ́ ká gbádùn obì tó gbó kákàwò. Ó ní àwọn gangan ni wọ́n ń jẹ gbogbo èrè ìfà iṣẹ́ tí gbogbo àwọn sinimá àti àwọn òṣèré orí ìtàgé tí wọ́n fi àárọ̀ ọ̀sán alẹ́ wọn tí wọ́n fi ń ṣe o. Ó ní òfin èyí tí wọ́n gbé kalẹ̀ láti fi ìyà jẹ gbogbo àwọn tí wọ́n ń ṣe ayédèrú ẹ̀dà sinimá tí wọ́n bá ṣe yìí. Òfin náà kò le tó rárá o. Ó ní ká ní ìjọba ó fi òfin dè wọ́n wípé ẹnikẹ́ni yòówù tí wọ́n bá ti mú tó ń ṣe ẹ̀dà sinimá tàbí ayédèrú rẹ̀ yóò fi ẹ̀wọ̀n 20 ọdún jura. Ó ní òun dá òun lójú wípé púpọ̀ nínú àwọn ènìyàn ọ̀hún ni wọn yóò ti so owó agbéjẹ́mọ́wọ́ o. Ó ní ṣùgbọ́n owó èyí tí wọ́n ní wọn yóò san tí wọ́n bá ti mú wọn yìí, ó ní gbogbo wọn pátá ni wọ́n ti ní òbítíbitì owó. Ó ní olówó bíi bílíọ̀nù ń ló ń bẹ ní àpò gbogbo àwọn tí wọ́n ṣe ayédèrú sinimá àti ẹ̀dà sinimá tí àwọn òṣèré tí wọ́n bá ṣe yìí. Nípa ìdí èyí kò sí èyí tí ilé ẹjọ́ bá lè béèrè lọ́wọ́ wọn. Pẹ̀lú ìrọ̀rùn, ẹ̀rín àti ayọ̀ ni wọn yóò fi san owó ọ̀hún. Lákòótán, Jídé Kòsọ́kọ́ rọ ìjọba láti gbé òfin èyí tí ó máa fi ìyà jẹ wọ́n kó gbé kalẹ̀, èyí tí ó sì jẹ́ kí àwọn tí wọ́n ṣe sinimá ọ̀hún kí àwọn náà ní ìfọ̀kànbalẹ̀ kí wọ́n lè jọ ọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n bá fi òwúrọ̀ ọ̀sán wọn tí wọ́n bá fi ṣe. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà J1 òun mà ló ti tẹnumọ́ wípé agboolé orin kíkọ lórílẹ̀-èdè yìí kò sí fún ọ̀lẹ tàbí ẹni tó bá ní ìrèjú o. Ó ní nítorí pé ibi tí orin lọ lórílẹ̀-èdè Nàìjíríà ti ní àgbáláyé tàbí ẹni tó bá ní ìrèjú o. Ó ní nítorí pé ibi tí orin lọ lórílẹ̀-èdè Nàìjíríà ti ní àgbáláyé lásìkò tá a wà yìí, ó ní ibi gíga ni. Ẹni tó bá jẹ́ ọ̀lẹ tàbí ẹni tó ní ìrèjú kò lè kọrin, bẹ́ẹ̀ sì ni tí ò ṣetán láti fara gba ìwọ̀sí bí àwọn Wizkid, Davido, Burna Boy, Olamide bí wọ́n ṣe ń fi ara gba ìwọ̀sí. Olé onítọ̀hún kò lè débì kankan nínú orin kíkọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn olólùfẹ́ òun máa ń béèrè wípé ṣé òun ò kí ń bínú sí àwọn ọ̀rọ̀ kùngbákùgbé èyí tí àwọn ènìyàn máa ń sọ sí òun. Ó ní èsì kan ṣo tóun máa ń fún wọn náà lòun máa ń fún wọn wípé agboolé olórin àti orin kíkọ nílẹ̀ yìí kò sí fún ọ̀lẹ àtẹni tó bá dára nù. Ó ní èyí ló mú òun láti máa tẹ̀síwájú tí orúkọ òun tó ṣe wà lókè téńté o. Ó ní nípa ìdí èyí èèyàn gbọ́dọ̀ múra sílẹ̀ digbidigbi tí de àwọn ìdojúkọ eléyìí tó ṣeé ṣe kó wà o. Ó wá rọ gbogbo àwọn olórin tí wọ́n jọ ń kọrin tàkasùfé àti àwọn tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀ láti ṣe àmúlò ayélujára dáadáa, nítorí pé àǹfààní ló jẹ́ fún olórí tó bá ní ìròrí dáadáa láti jẹ́ ènìyàn láyé àti láti fi gbé orin rẹ̀ jáde kó di àtẹ́wọ́gbà fún gbogbo aráyé. Gẹ́gẹ́ bí J1 bó ti sọ ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ kan tó fi léde lórí ìkànnì X rẹ̀ èyí tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Lákòótán, J1 wá rọ gbogbo àwọn olólùfẹ́ wọn
láti dákúndábọ̀ kí wọ́n ṣe àtìlẹ́yìn bákan náà kí wọ́n má ṣe máa dájà sílẹ̀ láàrin àwọn olórin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn tí jẹ́ wọn tó gba àwọn olólùfẹ́ wọn. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. ẹ tún pàdé wa nígbà míì nígbà tá a máa mú ọ̀tun ròyìn wá láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. síwájú ìgbà náà ilé òní lé wa ọ̀nà nínà wá Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.